Aláròyé máa wí o. Ẹgbẹ́ ọmọ Yorùbá dojú ìjà kọ Portable olórin, èyí lẹ̀sùn tán fi kàn án. Gbajúgbajà olórin tàkasúfèé ni Habib Òkìkíọlá Badmus tí ọ̀pọ̀ èèyàn tún mọ̀ sí Portable ti wọ gàù báyìí pẹ̀lú bí ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá kan Káàárọ̀ Oòjíire Foundation COF ti ṣetán láti tẹjú ẹ̀ mọ́lẹ̀ kí wọ́n sì bà á lójú jẹ́ pátápátá. Ogun tán gbé ti Portable yìí kò ṣẹ̀yìn fídíò kan tó gbé jáde lórí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí. Nínú fídíò ọ̀hún lọkùnrin olórin náà ti sọ nípa ọ̀rẹ́bìnrin rẹ̀ olórí Dami, ọ̀kan nínú àwọn ayaba Aláàfin àná Ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí. Ó ní obìnrin yìí ló pa Aláàfin, kì í ṣe pé ń ṣe ni ọba náà fọwọ́ rọrí kú. Ẹgbẹ́ COF rí èyí gẹ́gẹ́ bí ohun tó tàbùkù ipò Aláàfin àti ìran Yorùbá lápapọ̀ pé kó ẹyẹ nìkan tó tún jẹ́ ọ̀dọ́bìnrin bíi Dami gbẹ̀mí odidi Aláàfin. Portable kò dúró síbẹ̀, ó lóun ló ń bọ́ ọmọ tí obìnrin náà bí fún orí adé yìí láti ìgbà tó ti darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀. Ní ìbámu pẹ̀lú ìbéèrè akọ̀ròyìn wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2024 yìí, alága ẹgbẹ́ COF Aṣíwájú Olúmáyùngbẹ́ ṣàpèjúwe ọ̀rọ̀ tí ọkùnrin olórin náà sọ nípa Aláàfin Adéyẹmí kẹta gẹ́gẹ́ bí ó tó tàbùkù ìdílé ọba àná yìí àti gbogbo ọmọ Yorùbá pátápátá. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, nígbà tí àwọn ọba Haúsá àti àwọn ọba Ìgbò bá rí irú nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn, Yorùbá ti di igbá àkólẹ̀ nìyẹn, nítorí nǹkan tí àwa Yorùbá fi ń jẹ́ Yorùbá ló ti fi wọ́lẹ̀ yẹn. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ọmọ tí mo fẹ́ràn ní Portable, ṣùgbọ́n pẹ̀lú èyí tó ṣe yìí ó ti bà ìran Yorùbá lójú jẹ́. Bó bá ṣe ọmọ bíbí inú mi pàápàá ló ṣerú ẹ̀, mo lè ní kí wọ́n pa á dànù. A ti rọ àwọn ọmọ Yorùbá láti dẹ́yẹ sí Portable, wọn ò gbọ́dọ̀ gbọ́ orin rẹ̀ mọ́ àfi tó bá wá tọrọ àforíjìn tó sì ṣe gbogbo nǹkan tá a ní kí ó ṣe. Tó bá kọ̀ láti ṣe àwọn nǹkan tá a ní kó ṣe, a mọ ọ̀nà tí a tún lè gbà láti fìyà jẹ yàtọ̀ sí pé bí a ṣe sọ pé kí àwọn èèyàn má gbọ́ orin rẹ̀. Nínú àtẹ̀jáde tí Aṣíwájú Máyùngbẹ́ fi ránṣẹ́ sí Aláròyé lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2024 yìí ló ti fún Portable ní ọjọ́ 14 péré láti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá, ìdílé Aláàfin Adéyẹmí, àwọn Ọ̀yọ́mèsì àti àwọn ọmọ Yorùbá lápapọ̀ nínú ìwé ìròyìn lórílẹ̀‐èdè yìí àti lórí ìkànnì ayélujára rẹ̀ gbogbo. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, kò sí èyí tó kàn wá pẹ̀lú Dami, èyí tó tàbùkù Aláàfin ló jẹ wá lógún, tó ní òun lòún bọ́ ọmọ tí Aláàfin bí. Bó bá wá kọ̀ láti ṣe àwọn nǹkan tá a ní kó ṣe láàrin ọjọ́ 14 tí a fún un, ohun tí ojú ẹ̀ bá rí kó yá tètè mọ̀ pé àfọwọ́fà òun gan alára ni. Bí ẹ ò bá gbàgbé, àìpẹ́ yìí ni ìjà ńlá bẹ́sẹ̀ láàrin ọmọbìnrin yìí àti Portable. Dami ló lọ sórí ìtàkùn ayélujára kan tó sì ń bá àwọn ènìyàn ṣe ìfọ̀rọ̀wérọ̀ níbẹ̀. Níbi tó ti ń ṣe ètò náà lọ́wọ́ ni Portable ti bẹ̀rẹ̀ sí bú olórí láàfin tẹ́lẹ̀ náà pé olóṣó ni. Ó ní kí ló wá lórí ayélujára, ìyàwó ilé ni, kí ló ń ṣe níbẹ̀. Báyìí ló bẹ̀rẹ̀ sí bú tó sì ń rán sílé, bẹ́ẹ̀ ló ń bú àwọn òbí rẹ̀. Ìbínú èyí ni Dami náà fi dá lóhùn tó sì sọ fún un pé òun kò tiẹ̀ rò ó. Ó ní Portable wá kọnu ìfẹ́ sí òun, bó tilẹ̀ jẹ́ pé ìyẹn sọ pé kò rí bẹ́ẹ̀. Báyìí ni Dami náà sọ̀rọ̀ burúkú sí Portable ní bá kúkú fọ́ gbogbo ẹ̀ lójú. Èsì ọ̀rọ̀ yìí míì tí Portable fún un ló ti ní òun lòún fún un lóúnjẹ tóun sì ń bọ́ ọmọ tó bí fún Aláàfin. Bẹ́ẹ̀ ló sọ pé ilé ńlá tó ní òun lòún gbà fún un, kò sì sí irú ilé bẹ́ẹ̀ ní gbogbo Ìbàdàn. Ó fi kún pé ọmọbìnrin náà ló pa Aláàfin, kò sì lè pa òun bó ṣe pa ọba aláyé náà. Ọ̀pọ̀ àwọn tán gbọ́ ọ̀rọ̀ yìí ni wọ́n ń nàka àbùkù sí olórin yìí pé alásọtán ọ̀rọ̀ ni, àti pé ó ti mọ́ lára kó máa fi ọ̀rọ̀ àsọjáàmù já àwọn ìyàwó tó fẹ́ síhòòhò lórí ayélujára tí yóò sì máa pọ́n wọn lé nígbà tó bá ti gba aṣọ lára wọn níta tán. Ṣùgbọ́n àwọn míì ní kì í ṣe ẹjọ́ Portable bí kò ṣe ẹjọ́ àwọn obìnrin tí wọ́n ń fẹ́. Pàápàá jùlọ olórí náà tó lọ fi ara rẹ̀ wọ́lẹ̀ lọ́dọ̀ ọmọkùnrin olórin yìí nítorí owó. Wọ́n ní bí kì í bá ṣe bẹ́ẹ̀ kò yẹ kí ohunkóhun da òun àti Portable pọ̀. Tẹ́ ò bá gbàgbé, kò tí ì pẹ́ rárá tí Portable gbé àwòrán òun àti olórí Dami tí wọ́n jọ wà pọ̀, tíyẹn sì ń kìlọ̀ fún pé kò gbọ́dọ̀ fẹ́ ìyàwó míì lé òun. Ó ní lọ́jọ́ tó bá fẹ́ ìyàwó míì lé òun lòun ó kọ̀ sílẹ̀. Ṣùgbọ́n ọmọbìnrin tó ti bímọ fún Aláàfin kò dúró kí ó fẹ́ ìyàwó míì lé, tí àwọn méjèèjì fi pín gààrí báyìí
tó sì ṣe bẹ́ẹ̀ kúrò ní ilé tí Portable gbà fún un. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ̀nyìn.